defend àwọn terrorists tí wọ́n tún ṣe ọwọ́ ṣe bá bóyá ò tí gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ṣe discover mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu àná ẹ jẹ́ sáré gbé yín níbẹ̀ wọ́n ní Plateau State discovery of an illegal arms manufacturing site in a Christian enclave. Troops of Operation Enduring Peace OPEP have uncovered illegal arms manufacturing sites in Vom, Jos, South Local Government of Plateau State and arrested 5 suspected Baron militia members linked to weapon fabrication for attacks across the state. Tó já sí wípé àwọn Islamic cleric bíi Sheikh Gumi wọ́n ti wá ya wèrè mọ́ra wọn lọ́wọ́ wọ́n ti sí ń wọgbó lọ wọ́n wá wò wípé ó rẹ̀ pé bó ṣe wá supply wọn ní ọ̀pá kíní yẹn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ wọ́n kúkú wá manufacture ẹ̀ ní northern party lọ́dọ̀ wọn bẹ̀ gangan tí wọ́n fi ń attack ara wọn tó fẹ́ pa Christian tó dẹ̀ fẹ́ pa everybody bẹ̀. Now nígbà tí wọ́n gbé kíní yẹn síta fẹ́rẹ̀ òun ni Gumi bọ́ síta o ẹ wá gbọ́ nǹkan tó wí. Only from him others copy. Gumi claims bandits led kidnapping from billionaire kidnapper Evans. Ẹran ti Evans tí wọ́n ná mú ní Lagos State ní under bridge kan tí wọ́n ná bá bàtà àwọn ọmọ school gèlè wíìgì kankan so many years tó ti wà. Gumi ní àwọn terrorist brothers wọn ní north olówó ẹ̀ ni wọ́n ti kọ́ iṣẹ́ kidnapping. Can you imagine that? Islamic cleric Sheikh Ahmad Gumi has claimed that kidnappers in Nigeria learned from billionaire kidnapper Chukwudu Meme Owuamadike, popularly known as Evans. Gumi made the claims on Facebook while reacting to a report of the discovery of illegal arms manufacturing site in Vom, Jos South Local Government Area of Plateau State. Ṣé ẹ ráyé? Ṣé ojú kan iná la ṣì wà? Ẹjọ́ ta ni àwọn tó lè bá wa lọ invite gbogbo àwọn leaders and elders ní northern part of Nigeria, especially àwọn Fulani tó lódà pé gbogbo nǹkan táyé sọ kò sílẹ̀ tó wọnú ọpọlọ wọn ọ̀rọ̀ òye wọn òde ayé làwọn people yìí ń gbé. Even in 2026 Gumi ò tí wà shameful enough láti máa stop láti máa defend the terrorists. Ṣé ráyè ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ lábẹ́ yín àbójú yín jẹ́ o àbá kankan jẹ́ o àborúkọ ilẹ̀ Yorùbá jẹ́ o tí àwọn ẹ̀gbin kan àbí àwọn ìyà kan bá ń talé wa tá a bá ń pariwo tó yẹ kẹ́ wà bold enough wípé yes Nigeria jọ belong sí wa ní ìgbà ayé Buhari tá a bá pariwo títí ẹ nítorí kò ń ṣẹ̀yìn lẹ wà ń bẹ̀ torí ẹ lè sọ̀rọ̀ ìgbà táwọn yín tún ti wà ń bẹ̀ ó ti ẹ̀ wá wọ̀sì ìgbà yẹn ni gbogbo yín wá yóò ṣùgbọ́n kò tí ì tán síbẹ̀ o mo fẹ́ kẹ́ mọ irú ìṣẹ̀dá tí àwọn Fúlàní gangan ìṣẹ̀dá wọn jẹ́ nípa ìṣẹ̀dá tí wọ́n yàn láti ọ̀run wá tẹ̀lé mi kó wá gbọ́ analysis wọn. This is what Frederick Lugard has to say about the Hausas. This is what he has to say about them. He says, the Hausa Fulani has no ideals. That is to say, they have no ambition. They have no purpose. They have no plan. Okay, that is what he's saying. No ambition, okay, save such as sensual in character. Okay, that is to say, the only ambition they have has to do with a woman physique, a woman's body, okay, everything that has to do with a woman. That is what he's talking about here. They don't have any ambition, they don't have plan, they don't have focus, they don't have any drive, they don't have where they are going to. Okay, they are not thinking about anything. What they are just concerned about, you wake up in the morning, if you see food you eat, then when it's night you sleep and all. That is just how it is for them. He continued by saying he is a fatalist. That is to say, he's a person who believes in fate. That's to say, whatever that happens, if I live, if I die, if I succeed, if I fail, whatever that happens is as a result of fate. Okay, it's predestined by whatever, maybe God or whatever. Okay, so whatever that happens to me has already been designed to happen. That is just who they are. So he says they are fatalists. Okay, then he continued to say spendthrift. They are spendthrift. That is to say,
They spend recklessly, carelessly, extravagantly, and so. And of course, where you have a people that doesn't have an ambition, because if you have an ambition, at least you can channel your money where your ambition is, okay? Whereby you don't have a plan, you don't have an ambition, you don't have a goal, there is no way you can channel your money to something productive. So what you use it for is just reckless living, okay? So that is what he's talking about here. And he went ahead to say that, and a gambler, that they are gamblers. That they are gamblers, okay? You put a little money to gain the whole world and all that. This is what he's saying. Then he went ahead to say he is gravely immoral. Okay, so that is to say he, a typical Hausa Fulani man, is opposed to moral life. Whatever that is moral, something you will see and say and condemn that, oh, this is bad, this is ill, this shouldn't be, this is sick, okay? That is what they enjoy doing. That is what they love doing, okay? And he went ahead to say, and is seriously diseased, okay, that they are sick, that he is a menace, he's a problem, he's a threat, he's a danger to any community to which he seeks to attach himself. That is to say, where any community you see him, any community he attached himself, any community he finds himself, he's a threat, he's a danger, he's a menace, he retards growth. Okay, he becomes a sickness to that community. So that is what Frederick Lugard, the man who created Nigeria, has to say about the Hausa Fulani of Nigeria. The Hausa Fulani of Nigeria. Okay, so that is just how it is. This letter was written on the 25th of September 1918. Frederick Lugard wrote it when he was handing over to his successor, Walter H. Lang. Okay, this is what he has to say. I'm bringing you other tribes. Stay tuned. Show listen analysis brother wa yin. Gbogbo ìwà tá rí tí Fulani wù nínú Nigeria leni. Èwo ni ó jáde nínú nǹkan tí Frederick Lugard tó sọ ńbẹ̀. Wọ́n study wọn ni. Ṣé rí gbogbo attitude pé kó kidnap, kó pààyàn, kó sọ nǹkan oníkan di tiwọn, kó ṣá máa jà, kó ṣá máa ṣe nǹkan burúkú, kó do the worst thing nílé ayé, the unthinkable. It is part of the Fulani nation. They are lazy human beings. Wọ́n jẹ́ kó yé wa wípé Hausa Fulani, wọ́n ní they are lazy in nation. Wọ́n mọ bó ṣe hustle, bó ṣe ṣègbìyànjú. Wọ́n wá mú education lọ bẹ̀ lọ́dọ̀ ayé bàbá Awólọ́wọ̀. Wọ́n kick it out wípé àwọn ò need education, kí ló kàn wọ́n pẹ̀lú education, kí ló fẹ́ fi ṣe. The same set of people tí wọ́n hate nǹkan tó ń jẹ́ western education tó ń fẹ́ wà enlightened, tí wọ́n fẹ́ bẹ́ pé wọ́n fẹ́ move forward nínú ayé wọn, ojú kan tí wọ́n wà yẹn náà fẹ́ wà, kọ́ dẹ̀ máa wà ní backward. These are the set of people, these are the cabal, these are the set of our leaders tí wọ́n hijack Nigeria, tí wọ́n dictate bí wọ́n ṣe máa rule Nigeria. These are the set of people tí wọ́n jókòó, tí wọ́n kọ́ kíni, tí wọ́n fọ́ọ̀mù 1999 constitution fún ìwọ ẹ̀yà tó lọ́pọlọ, tó lórí, tó ń rò, tó wà well educated, tó ojú ẹ̀ ńlá, tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé, tó mọ bọ́n ṣe ń move nǹkan lọ síwájú. Gbogbo wa dẹ̀ dákẹ́, wọ́n dẹ̀ ń kó wa láyà jẹ lójoojúmọ́. Gbogbo plan wọn láti take over Nigeria, kí Fulani kó dominate Nigeria, kí every other tribe kó wà lábẹ́ wọn. Tí ìwọ àtẹ̀mí mọ irú ìṣẹ̀dá tí wọ́n jẹ́, tó o bá tún tẹ̀síwájú nípa analysis máa yìí, wàá rí wọ́n ní wọ́n máa ń like láti ṣe the widest things. Àwọn nǹkan àgbọ́ṣe ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ inú ayé in a very negative way ni, not positive o. Gbogbo àwọn ìwà ìbàjẹ́ inú ayé ara party culture tí wọ́n ní. Wọ́n wálé ayé láti ní plan wípé wọ́n fẹ́ wá ṣe rere àbí anything. Kò sí nǹkan tó kàn wọ́n. Ṣé bó ti gbọ́ lẹ́nu El-Rufai fúnra ẹ̀, ó ní òun ò mọ̀ wípé òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní wípé òun ò mọ̀ wípé àwọn Fulani wọ́n á da màlúù láti Kenya wá sí Nigeria láti inú igbódégbó àti jùdéjù. These are the set of people tí wọ́n hand over Nigeria lé lọ́wọ́. Ẹ̀dẹ̀ expect wa àtẹ̀mí dẹ̀ expect pé kí Nigeria kó move forward. Ṣé o ti wá rí wípé kì í ṣe àwọn president nìkan ni problem Nigeria o. Orísun problem Nigeria gangan ni Fulani. Ẹ jẹ́ ká gba political power kúrò lọ́wọ́ wọn. Wọ́n kàn wá báyà wọn ọmọ nǹkan tó yẹ kó ṣe sí. Political power tó wà lọ́wọ́ wọn tó yẹ kí wọ́n fi build in Nigeria, kí wọ́n jẹ́ kí everything kó move forward, kó wà benefited in a positive way for all the citizens. Àwọn ọmọ nǹkan kan tó jẹ́ kò yé wọn.
wọ́n kàn wá máyà ṣá, wọ́n ṣà ń gbé kiri, wọ́n wá wò pé kí ni wọ́n lè ṣe o. With this political power, a lè fi sọ̀rọ̀ wá di the owner of Nigeria. After all, great grandparents wọn tó pè ní Usman Don Fodio ṣe bó tẹ̀ ti ó ti pa pípa, ó ti ṣoríṣiríṣi. Káwọn continue láti bẹ̀ láti sọ the whole Nigeria sí abẹ́ Fúlàní. Ìwọ náà wo àwọn tó fẹ́ lọ forí sábẹ́ wọn tó fẹ́ máa tukọ̀ ayé ẹ̀. Ṣé o tún gbọ́nà analysis yẹn láti ọ̀dọ̀ Lugard? Ó ní gbogbo ilẹ̀ ibi tí wọ́n bá dé tó bá fi lè welcome wọn báyìí ogun ti dé. Ó nítorí wọ́n á make sure pé wọ́n pa àwọn èèyàn, wọ́n á pa gbogbo àwọn tó wà ńbẹ̀ yẹn, wọ́n á fẹ́ gba ilẹ̀ wọn mọ́ wọn lọ́wọ́. Sórí kán máa jíyàn gbé, kán máa pààyàn, kán bá màálù sùn, kán bá dìyẹ sùn, kán bá ewúrẹ́ sùn, àti gbogbo àwọn nǹkan burúkú ìwà burúkú inú nation wọn ló wà, inú culture wọn ló wà. It's part of their life. Tó bá ní rọ́ ni wàá ti gbọ́ láìmọye ìgbà wípé tí àwọn terrorists ní northern part of Nigeria tó bá fẹ́ lọ attack another village, tó fẹ́ lọ pa àwọn èèyàn, innocent people, tó fẹ́ lọ ọ̀ràn alive wọn. Ṣé o mọ̀ ipọ́n níyàwó wọ́n láwọn ọmọ wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní jubilate àti ìyàwó wípé ọkọ wọn wọ́n fẹ́ lọ bí iṣẹ́, wọ́n fẹ́ lọ attack, wọ́n fẹ́ lọ pa àwọn èèyàn. Ìwọ náà imagine their level of thinking. Ojú wọn dúdú, we are not on the same page. Wọ́n wà backward. Àwọn ilé iṣẹ́ wọ́n ronú bí ènìyàn ni, wọ́n ronú bí ènìyàn. Orí tó gbé education wá nígbà ayé bàbá Lowo tó kíkẹ́ ìdànù, kí náà fẹ́ fi education ṣe? What concern Fúlàní pẹ̀lú education? Àti gbódégbò àti jùdéjù kò sí kan tó kọ̀wọ́ kí náà fẹ́ fi ṣe, kí náà mọ̀ tán fi ṣe. Ṣùgbọ́n lẹ́ni wọ́n rò pé bí ojú ṣe dúdú nígbà yẹn ló ṣe máa rí lọ. Wọ́n wá ń blame Nàìjíríà fún àṣìṣe ara wọn àná. Àṣìṣe ara wọn àná. Wọ́n wá ń blame ìwà àtẹ̀mí, wọ́n wá torí ẹ̀ wọ́n wá fi ẹ̀mí innocent people, Nigeria citizen, wọ́n wá fi po orí àṣìṣe àwọn. Their mistake, wọ́n wá pa àwọn èèyàn lórí mistake wọn. Ṣó ti rí irú èèyàn tí wọ́n jẹ́? Ṣó ti wá rí wípé méjọ́lì kì í ṣe gbogbo president Nigeria ni wọ́n fẹ́ ṣe kankan. Tó bá wo fídíò mi àná nípa bí ìjọba Buhari ṣe rí, bí wọ́n ṣe bí oògùn abẹnugọ̀ngọ̀ àti tírà bó ṣe pàdé ara wọn bẹ̀. Wọ́n fi oògùn yíra wọn nífun nínú Aso Villa. Oògùn abẹnugọ̀ngọ̀ àti tírà ó kàn flow left right center. Wọ́n bá gbá kan dànù lẹ́ni wọ́n á tún jí láàárọ̀ làwọn á tún bá mi bẹ̀. Lẹ́yìn ìgbà yẹn báwo ni Fúlàní tí ò mọ nǹkan kan nípa power, political power tí wọ́n hand over lé wọn lọ́wọ́, wọ́n ṣàwá máyà bí mo ṣe sọ, wọn ò mọ nǹkan tó yẹ kó ṣe sí. Instead to move Nigeria forward as a country, they are driving it backward. In fact, wọ́n wò pé population gan ti pọ̀ jù, àwọn náà ní láti control, tó já sí wípé lára plan wọn ni wípé kí wọ́n máa pa wá, kí wọ́n reduce the population wa, because they have plan. Wọ́n ti sọ Báàlà, ìkan lára àwọn Bauchi governor, ó ní wọ́n ti lọ fi message ránṣẹ́ sí gbogbo Fúlàní tó wà ní the rest of Africa kí wọ́n máa bọ̀ nínú Nigeria. Torí moment tó bá ti lè step their feet nínú Nigeria, automatically want to become Nigerian citizen. Nǹkan tí ò ní as a Nigerian citizen, ojúlówó Nigerian citizen, immediately wọ́n ní. Torí ẹ̀ ara plan wọn ni pé kí wọ́n reduce on every other population. Wọ́n mà ti ń sọ sí ìdìlọ. Rí Kwara ni mọye villages tó ti empty sìn. Ara plan wọn ni kí wọ́n lé wọn láìpẹ́ láìjìnà tójú bá máa fi pa free títí ending of this year or next year. Rí pé àwọn Fúlàní á bẹ̀rẹ̀ sí ní occupy ibẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní occupy ibẹ̀. Títí tí wọ́n fi máa reduce wa, wọ́n ti wá round wa up by. Rí bọ́n ti ń ṣọṣẹ́ lẹ́kìtì, Ondo, everywhere. Títí tá fi reduce wa tá ní ju kókó ló báyìí. Wọ́n á wá capture wa. So ẹ̀yin brothers mi, ẹ̀yin náà wá máa da màálù. So ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ sí ní fìtọ̀ màálù wẹnu láàárọ̀. Ẹ máa fi fọ orí, ogun ti dé o. Wàhálà ìṣe ga jù. Tí ẹ bá fẹ́ kí irú ìgbésí ayé báyìí kó ṣe kí ni kó dé bá wa, ẹ jẹ́ àtètè jí lójú oorun wa ká do the needful on time. Ká má fi àṣẹ ni kó ṣe rẹ̀, ká fi kan yòókù ká fi ṣera wa. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Lagos State? Ẹ jẹ́ gbé yín débẹ̀. The Federal House of Representatives member representing Oshodi Solo 2, Lagos State, Okejo Onakalusi, has come under intense criticism after publishing the list of people in his constituency who have benefited from his empowerment scheme. Onakalusi, a non-native and non-Yoruba, who got elected on the platform of Labour Party in 2023 in a Yoruba state, is accused of empowering people of his Igbo ethnicity while sidelining the Yoruba indigene. Shame on you. Ẹ̀yin ọmọ Yorùbá ti yẹn bá yín.
ẹ tó jẹ́ pé kò ju pátì lọ gbogbo ìrònú yín láyé kò ju pátì lọ ṣe ráyé yín. His program sponsored 20 participants to China to study cybersecurity, food processing, and artificial intelligence, among others. Another program sent 9 participants to South Africa to study nursing and diabetic care. Of the 29 participants, 24 are Igbos, while the Yoruba participants are 5. Ẹ wá wò, ẹ tẹ́jú mọ́ ojú screen yẹn, ẹ rí gbogbo orúkọ àwọn tí wọ́n list síbẹ̀. Ṣé ráyé yín, ẹ wá tẹ̀lé mi wo fídíò. That we have issues with. But each time there is this issue, you will always see the larger Ijos from Bayelsa, from from River State and all those states coming to speak on issue that you know nothing about. That is why we are telling the world that no, the Shekiri, we do not just fall from heaven. We are Yorubas. We are now back to our brothers. That what is happening to your brothers in Delta State today affect everybody, affect all Yorubas. That is why you saw the Yorubas addressing the Joint World Conference. Brother mi yẹn mo kí yín o. Ọmọ Yorùbá ni wọ́n, kóòtù ajíire Yorùbá ni wọ́n. Wọ́n nífẹ̀ẹ́ òye, ibẹ̀ náà ti wá. Ìfẹ́ Oòduà, ibẹ̀ náà ti wá. Ọmọ kóòtù ajíire Yorùbá ni wọ́n. Ṣé ń gbáyé? Wọ́n ní àwọn ọmọ Ìgbò wọ́n disturb àwọn ní ìṣẹ̀kiri wọ́rí wọ́n fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wọn because bó fẹ́ bó kọ Nàìjíríà máa ìpín oníkálukú ti rìnrìn àjò ẹ̀ sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá ní àwọn ọmọ Ìgbò wọ́n ní kí wọ́n fi wọ́n lọ́rùn sílẹ̀ ní wọ́rí ìṣẹ̀kiri ò kàn fi wọ́n lọ́rùn sílẹ̀. Àwọn ò kì í ṣara wọn, ẹ̀yà Yorùbá ni wọ́n. Ilé Ifẹ̀ náà ti wá, àwọn díẹ̀ ti ṣetán láti padà sọ́dọ̀ àwọn brothers wọn. Àwọn ń padà wá sílé Iléyá nìyẹn. Iléyá o, ọmọ Yorùbá Iléyá. Bí a kò bá mọ̀ bí àmì lọ, ṣe bó yẹ ká padà sílé. Kájáwọ́ ni wọ́n á pọ̀n tí kò yọ, ká tètè gbómi làkàná. Ilé ti yá, ṣé ti rí? Má mà gbẹ̀yìn nínú ọ̀rọ̀ tó máa wà ńlẹ̀ yìí. Wọ́n mà ti lọ unite gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lábúrọ̀dù lóríṣiríṣi káàkiri ìlú. Iṣẹ́ máa ń lọ, wọ́n mà ní kò mà tí ì tásìkò láti pariwo ẹ̀ síta mà ní o. Ṣùgbọ́n ilé tó ń ṣẹlẹ̀ ní kí mú wa nílẹ̀ Yorùbá nílẹ̀ wa yìí ẹja pariwo ẹ̀. Wọ́n àwọn ọmọ wẹ́rí, wọ́n ní kí Ìgbò fi wọ́n lọ́rùn lé, àwọn òun ṣe Ìgbò wọn darapọ̀ mọ́ wọn Yorùbá ni wọ́n, àwọn padà sórísun wọn. Ẹ fi wọ́n lẹ̀ my Igbo people may una leave them now. Kì í ṣe Ìgbò nìkan. Wọ́n láwọn ìjọ náà dìde, wọ́n ní dédédé o, ẹni láti wá sọ́dọ̀ ohun àsùnwánà. Wọ́n láwọn òun ṣàsùnwánà, àwọn òun ṣe ìjọ wọn bá ìjọ tán. Wọ́n lọ́mọ kóòtù ní Ilé Ifẹ̀ náà ti wá Yorùbá pọ́nbélé ni wọ́n. Bíbẹ̀ ẹbí mọ́mí àwọn àmàmá mi dí ṣe ìyá tó bí First Lady Mọ̀mọ́ Rẹ̀mí Tinubu ṣe bá ọmọ ibẹ̀ ni ẹ ti gbàgbé pé àwọn àti wọ́n lọ gboyè lẹ́nu ọjọ́ mẹ́ta tí bàbá ò ní tẹ̀lé wọn lọ. Lọ́rọ̀ kan ṣá lè gba wọrí mọ́ wa lọ́wọ́ o, ilé ti yá o. Ọmọ Nàìjíríà rere, ibẹ̀ ni kọ́kọ́ náà látún yìí lọ, tẹ̀lé mi wá wo fídíò. Ọlọ́run wí pé Nàìjíríà máa túká sí ọ̀nà mẹ́fà. Ṣùgbọ́n Yorùbá ló máa kọ́kọ́ jáde. Orílẹ̀-èdè máa túká ó dẹ̀ máa pín sí ọ̀nà mẹ́fà. Olúkálùkù á mú ọ̀nà tiẹ̀ lọ. Ṣùgbọ́n Yorùbá ló máa kọ́kọ́ jáde sẹ́. Yorùbá máa jáde. Nàìjíríà máa tán ní Ọlọ́run àwọn ọmọ ogun wí. Mo tún wí lẹ́ẹ̀kan sí. Nàìjíríà máa tán. Nàìjíríà máa tán. Mo wí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ètò tán ṣe fáyé yín wípé kẹ́ ẹ parẹ́. Ẹni tó ní kẹ́ ẹ parẹ́ yẹn yóò jáde láyé fún yín sẹ́. Ètò yẹn ò dẹ̀ ní ṣiṣẹ́ lórí yín. Kò dẹ̀ ní ṣiṣẹ́ lórí èmi náà. Jésù Kristi Olúwa wa. Bàbá ẹ sọ̀rọ̀ pa Yorùbá nation. A dẹ̀ mọ̀ pé èèyàn tó ń jàjà Yorùbá nation ìfúnlẹ̀ Yorùbá tí gbogbo èèyàn mọ̀ tí gbogbo èèyàn ń fẹ̀yìntì òun ni Sunday Igboho. Bàbá Sunday Igboho yìí náà láti rí pé ó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ APC. Bàbá ṣé kò ń ṣe pé Sunday Igboho ó ti dálẹ̀ ilẹ̀ Yorùbá àbí bó ṣe lọ yẹn ìjẹ́ ṣe nǹkan tó dáa ni. A máa dọ́yọ̀ ariwo wa ló máa pọ̀
ẹlẹ́dẹ̀ wa máa dọ́yọ̀, ẹlẹ́dẹ̀ kóòtù ajíire Yorùbá ó máa dọ́yọ̀, ariwo wa ló máa pọ̀. Àní kíní gbígbà ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí. Kò sẹ́ni èmi ò mọ àwọn tí wọ́n ń tako bàbá Tinubu lórí ọ̀rọ̀ ìṣèjọba second term wọn. Èmi á advice pé àwọn ọmọ Yorùbá nation ẹ má jẹ́ abínú ju bó ṣe yẹ lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Tó o bá níjọba Tinubu ò favour ẹ, kò favour anybody. Tinubu ò ṣe nǹkan kan, mo sì tún yìí tún sọ. Ṣé Obi ló fẹ́ tẹ̀lé? Báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, Obi ó ti gbà ní NDC láti ṣe kí ni only 4 years one term. Peter Obi jẹ́ kó yé wọn ní NDC political party tó ṣe join lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn wípé òun ò nídìí ju just 4 years láti ṣe kí ni láti tún Nàìjíríà ṣe. Ṣé ìwọ náà ti rí wípé ọ̀bọ ń gbọ́bọ̀ gọ̀pẹ̀ ni? Ẹ̀dẹ̀ ṣó ìpé kò ṣàwọn aráàlú gan ni major problem àwọn people yìí. Because báwo ni àwọn wọ̀nyí ṣe máa bọ́ síta tó máa sọ̀rọ̀ báyìí tí gbogbo wa dẹ̀ máa believe wọn? Obi need just 4 years láti ṣe kí ni láti gbé Nàìjíríà forward. Ẹ jọ̀ọ́, how many years ló lọ as a governor ní Anambra? Kí ni nǹkan tó fi gbé forward ní Anambra tá a rí dèní? Nothing. So if anybody or any political candidate coming to contest next year for presidential election, coming to tell you that he only needs just 4 years to renovate Nigeria or to move Nigeria forward or to bring progress to Nigeria or whatsoever, you should have known that it's all lies. Ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Ṣé ní health sector ni? Àbí power? Ìyẹn electricity, iná mọ̀nàmọ́ná tó ṣe mọ̀nàmọ́ná. Mo kàn ń bèèrè ni o, àbí educational system wa? Economy, religion. Ibo l'Obi ti fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ lo 4 years láti fi straighten ẹ̀. Irọ́ ni gbogbo kinní yìí. Má ṣì mí gbọ́. Èmi ò sọ wípé bàbá Tinubu is the best yo. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìran ọmọ kóòtù Yorùbá tí wà tèmi jọ jẹ́. Ẹ má jẹ́ taka torí àwíjàre kí tọ́tán lẹ́nu. Ó lè ní trade ẹ fún Tinubu. Tinubu yọ subsidy, Tinubu ṣe this, Tinubu ṣe that. Gbogbo candidate tó wá fẹ́ sún ní support ní next year tó fẹ́ kó wọlé. Èwo lórí tó ti bọ́ síta tó ti sọ fún ẹ pé nǹkan báyìí òun làwọn máa ṣe tí wọ́n bá wọlé. Not even Obi. Peter Obi has not even come out and tell the whole world, even with that 4 years, this is what I am going to do, this is what I am going to do. He's only telling Nigerians that he needs only just 4 years to move Nigeria forward. Huh? And you are believing him? Àìní kan ṣe ni. The inspiration náà ni gbogbo ẹ. Kí angel tó neat jù, tó clean jù, tó mọ́ jù láti ọ̀run kó sọ̀kalẹ̀ sínú Nàìjíríà. Kò lè ṣe Nàìjíríà ní 4 years. Not even in 20 years of. Ṣé ìwọ tó bá wá lọ believe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn báyìí ṣé orí pé o ti pòdà? Ẹ má bínú. Òpònú náà ni o. Yes! Ìwọ náà wẹnu lẹ kó wẹnu ọkọ Nàìjíríà tí wà tèmi jọmọ èèyàn kan á tún ṣe ní 4 years. Ibo okay kí Obi sọ fún wa ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀. Ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀, ibo ló ti fẹ́ mú. Ṣé ó máa dá subsidy padà? Gbogbo everything tí Tinubu ṣe wàá dá padà. Kò wọ́n ní any agenda. The only thing tí mo kàn rí gbogbo àwọn candidate tó kù tó sọ kó ṣe pé bí àtòrí Tinubu pé kinní kan. None of them has anything to offer. The only thing tí mo kàn gbọ́ lẹ́nu gbogbo wọn tó bá yàtọ̀ sí nǹkan tẹ́mi náà sọ yìí ìjọba mi kọ́ síbi comment section. They are only going there to unseat Tinubu to lẹ́yìn tó bá ti unseat Tinubu kí náà fẹ́ ṣe nothing more. Kíní yẹn á tún bọ́ sọ́wọ́ Fúlàní Yorùbá ẹgbọ́n mọ́ tinú yín. Kábà sọ wípé dandandan tó bá sọ pé Tinubu kọ́ pé kíní kan ó balẹ̀ jẹ́ ó fi Nàìjíríà yáwó ó fòkun yáwó ó fọ̀run yáwó ó fi ilẹ̀ yáwó ó fẹ̀mí yáwó ó fi gbogbo ẹ̀ yáwó. Bà ta ló wá fẹ́ kó take over látọ̀dọ̀ ẹ̀ tí ò ní fi anything yáwó? Ibo ni ìwọ tó ló fi yáwó? Ibo ló wà nínú ayé nígbà tí Buhari wà ń bẹ̀? Owó wo ni Buhari ò yá? Every 3 market day náà ni Buhari yáwó. Kí ló dé ṣe para yín kú ni? Ẹni ìjọba tó bá máa take over bí Tinubu ò bá rí second term ṣe òun náà á tún yáwó. Kí ló wá fẹ́ rí sọ?
so o ti believe pé Obi ni angel tiẹ̀ kò sí wàhálà ikú ò nípa ẹ kò nípa èmi ó jọ máa ṣojú gbogbo wa ni ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi pírín kò sóṣì gbogbo anything tó bá rí mi tí mo ṣe ilẹ̀ bàbá mi lèmi defend o orí ibi tí mo dúró sí some years back ibẹ̀ náà ni mo dẹ̀ ṣì wà Yorùbá nation lè kú àwa ládẹ máa kọ́kọ́ lọ àti gbogbo nǹkan tí bàbá yẹn sọ tó bá wọn ò believe bó bá wọn ẹ má believe ṣùgbọ́n kò ń ṣe pẹ̀lú ẹ̀yin tẹ́lẹ̀ gbé Yorùbá nation dání lọ́wọ́ ẹ̀ ó ti lulẹ̀ lọ́dọ̀ títí yín kò sí irú campaign awareness tẹ́ lè ṣe fún anybody tí wọ́n máa believe yín torí pé owó òun lẹ fi make irọ́ òun lẹ fi make caucus club òun lẹ fi form àǹfààní ara yín òun lẹ kó sí ibẹ̀ kò sí nǹkan tí mo rí traces kankan bẹ̀ tó wà fún orílẹ̀-èdè tuntun àbí fún ìyà tó ń jẹ ìran Yorùbá so power has changed hand àwọn tí wọ́n lè tukọ̀ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ni wọ́n gbé dání nísìn gbogbo má jẹ́ kéèyàn kankan tán èrò tán ni mo já fún ẹ̀yẹ kúkú mọ̀ bí máa ṣe sọ fún ẹnìyẹn láìpẹ́ láì jìnnà after election bàbá Tinubu ẹ̀ máa rí many things. tẹ́ni wọn gbogbo ó ṣáà ti mọ gbogbo wa tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò sọ pé I'm better off o ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni mò ń sọ fún ẹ gbogbo yín lẹ kúkú mọ gbogbo wa bá a ṣe ṣe ní ìgbà tí a ṣe campaign Yorùbá nation kó máa já ìwà tèmi nínú jẹ gbogbo àwọn tó fi ṣe nǹkan títí wọn ọ̀rọ̀ wo ló wà lẹ́nu gbogbo àwọn tó fi owó tán fi kọ́lé tán fi ra mọ́tò tán fi build ayé wọn tán fi ṣe oríṣiríṣi tí ẹ fẹ́ wá sọ tẹ fẹ́ wá ṣe awareness again fún ta ló fẹ́ believe ọ̀rọ̀ ẹnu yín mọ́ I need to shift any one of them coming out talking about Yorùbá nation yín mú orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowó ni mò ń jẹ́ kó má gbàgbé láti bá mi like má sì gbàgbé láti bá mi share bye for now.